الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين محمد بن عبد الله عليه الصلاة والسلام وعلى آله وأصحابه ومن تبع هديه بإحسان إلى يوم الدين. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن نشهد أن محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó dá gbogbo ayé tó sì dá gbogbo ohun tí ń bẹ láyé, tó dá wa sílé ayé, tó ní a máa rí ilé ayé lò. Ọba tó já sí wípé ìpadà kúrò láyé wa ọ̀dọ̀ rẹ̀ láfàbọ̀ sí, ọba náà la fún ní ọpẹ́. A kí Ọlọ́run, a fògo fún Ọlọ́run, a fọyìn fún Ọlọ́run, a fi ọpẹ́ fún Ọlọ́run lórí oore tó ṣe fún wa látàrí ṣíṣẹ́ ẹ̀mí wa kù títí fi di ọjọ́ ìní, fi di àkókò tá a wà nú ẹ̀ yìí, fi dínú ọdún tá a wà nú ẹ̀ yìí tí ń jẹ́ ọdún 2023 tí a wà nú ọjọ́ kejì oṣù kínní ọdún náà tá ń pè ní oṣù janvier. A dúpẹ́ fún Ọlọ́run ọba tó ṣọ́ wa látìgbà tá a ti bẹ̀rẹ̀ ọdún hijira tí ń ṣe 1444 títí fi wá dínú oṣù Jumadal Akhira tí ń ṣe oṣù kẹfà inú ọdún 1444 tá ń bẹ nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọba náà la máa fún ní ọpẹ́, a máa yìn máa ń lóore ìwọ Ọlọ́run, a sì máa ní nǹkan pàtàkì oore ọ̀fẹ́ ńlá lèyí tí ìwọ Ọlọ́run ọba bùn wá. A máa kí Ọlọ́run ìrẹ́ náà látàrí àdéhùn tó ṣe fún wa wípé bẹ́rù bá sọpẹ́ òun Ọlọ́run ọba ó máa ṣàlékún oore ìdùnnú tí ń dúpẹ́ lé lórí fún ìwọ Ọlọ́run. wọlé ọpẹ́ tá a dún fún ẹ yìí, má ṣe àìṣe àlékún ẹ̀mí gúngún àlàáfíà, àlékún oore ìdùnnú, àlékún ọ̀pọ̀lọpọ̀ ìṣọdún láyé. Ọlọ́run má ṣe àlékún fún wa, àlékún ìlọsíwájú, àlékún àṣeyọrí. Ọlọ́run má ṣe àìfi fún wa. A dúpẹ́ fún Ọlọ́run, alhamdulillahi rabbil alamin. Ọpẹ́ yìí wá lọ bẹ́ẹ̀ ó dórí gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá wa nínú Islam tí wọ́n gbé ilé iṣẹ́ Sunna TV yìí kalẹ̀ látìgbà tí Ọlọ́run ti yọ̀ǹda fún wọn tí wọ́n gbé kalẹ̀, tí wọ́n sì ń gbìyànjú àti máa ṣe ìnáwó ẹ̀ lọ́sàn-án àti lóru tí ìlọsíwájú fi ń bá ilé iṣẹ́ náà láti máa fi pín ọ̀rọ̀ Ọlọ́run káàkiri gbogbo àgbáyé lérí ilẹ̀ káàrọ̀ àjíire. Abáyín dúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run èyí tọ́lọ́run fi ta yín lọ́rẹ yìí má gbà kó lọ́dọ̀ yín, má gbà kó nu ẹbí yín. Kí ládàá rẹ̀ kó máa bá bàbá tẹ́ jogún àwà yìí lọ́dọ̀ rẹ̀, tẹ́ jogún àṣà yìí lọ́dọ̀ ẹ̀, tẹ́ jogún ìmọ̀ Ọlọ́run, ìṣètò Ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba lọ́dọ̀ ẹ̀.
bàbá wa ẹni ọlá ni bàbá wa lọ má lè gbàgbé Alhaji Sefu Saka àríkọ́ṣe Ọlọ́run bá wa kẹ́ wọn gẹ̀ wọ́n yọ́nú sáàbọ̀ wọn ṣe sàárè wọn ní àbàtà àlìjánná kò tó wọn pọ̀ máwọn ẹni rere ọlá àkànṣoṣo Ọlọ́run. A wá fi tàwọn bàbá wa yìí fi tọrọ fún àwọn bàbá tiwa náà tí wọ́n rè wá tí wọ́n tọ́ wa tó ń ṣe wípé àwọn pẹ̀lú àwọn bàbá yìí wọ́n jọ jagun sójú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run ni. Àwọn bàbá wa Alhaji Seif lẹ́yìn ìgbàgbọ́ wọn sọ́lọ́run àti fún Ànábì wa Muhammad, àwọn bàbá yìí ni wọ́n tún wá gbàgbọ́ tó já sí wípé gbogbo ohun tí wọ́n bá ti fẹ́ ṣe nínú iṣẹ́ Ọlọ́run tí bàbá yìí bá ti júwe fún wọn ni wọ́n ṣe. Àwọn náà ni bàbá wa lọ́mọ́lẹ̀ gbàgbé bàbá wa Alhaji Shitu Sani, Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́gẹ̀ fún wọn, bá wa kẹ́ wọn gẹ̀ wọ́n. Bàbá wa Shewa Ahmed Al-Fati, Ọlọ́run bá wa kẹ́ wọn gẹ̀ wọ́n. Wọ́n fi kárí gbogbo àwọn àfáà wa àwọn bàbá wa tí wọ́n tọ́ wa tí wọ́n rè wá. Ọlọ́run máṣe bá wa kẹ́ gbogbo wọn yọ́nú sáàbọ̀ wọn ọlá àkànṣoṣo Ọlọ́run ọba. Àwa gbàbẹ̀ náà tọrọ fáwọn ìyá àti bàbá tí wọ́n atara wọn jáde táwọn náà ti kọjá sálì kìámà, Ọlọ́run bá wa kẹ́ wọn. A tọrọ fún gbogbo òkú mùsùlùmí, Ọlọ́run bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa kẹ́ wọn. Àwọn tá a wá gba àǹfààní ìmọ̀ lọ́dọ̀ wọn ní dúdú àti ní funfun, Ọlọ́run dákun máṣe bá wa kẹ́ gbogbo wọn yọ́nú sáàbọ̀ wọn. Àwa náà Ọlọ́run foríjì wa, Ọlọ́run foríjì wa, kó yọ́nú sí wa, kó ṣe wá lọ́rẹ̀ẹ́ ara wa. Ọlọ́run kó wá dákun gbogbo ìgbà táwa náà bá gbé ayé òkú ọ̀run àgbò, Ọlọ́run járe ní ìrìfẹ̀ nílẹ̀ fún kò sì jábáyọ̀nù wọ Ọlọ́run pàdé. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Agbábẹ̀ tọrọ fún ọlọ́lá wa ẹni yẹn àpọ́nlé ni Dr. Abdulrahim Shitu Sani tí wọ́n jẹ́ olóòtú ìdarí ètò wáàsí nínú Sunna TV fún gbogbo àwọn àfáà tí wọ́n ń pè wá sí ìjókòó yìí lérí ilẹ̀ káàrọ̀ àjíire ní orílẹ̀ Benin. Ọlọ́run máṣe bá lọ́rẹ̀ ní dọ́kítọ́rù wa ṣàlékún rẹ̀ dùnú fún wa. Ibi tó rẹ̀ yín dé àsìkò yìí má jẹ́ ó takú síbẹ̀ Ọlọ́run. Gbogbo ìṣòro yín Ọlọ́run ọba tí bá ní gbọ́ bùkátà ẹ̀nà Ọlọ́run máṣe bá yín gbọ́. Kó bá wa náà gbọ́ bùkátà tiwa náà. Àjọṣe wa lórí iṣẹ́ Ọlọ́run yìí Ọlọ́run má jẹ́ ó bàjẹ́, k'Ọlọ́run wa tẹ́wọ́ gbà fún wa lẹ́sìn. Kó fi sínú òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Agbábẹ̀ tọrọ fún gbogbo àwọn àfáà ńláńláńláńlá lóníranran tí wọ́n wá ń jíṣẹ́ Ọlọ́run bí. Ọlọ́run dákun gbàdúrà ẹnì kọ̀ọ̀kan, má pé òràn wa níṣẹ́ Ọlọ́run, má pé òràn wa níṣẹ́ Ọlọ́run, fi sínú òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo ohun tá a wá ń sọ fáráyé, Ọlọ́run má ṣe wá látùpà tí ó máa tàn mọ́lẹ̀ fáráyé, tí ó máa wá tàn òkùnkùn fún ẹ̀mí ara ẹ̀. Jẹ́ ó wúlò fún àwọn tá à ń jíṣẹ́ Ọlọ́run fún, jẹ́ ó wúlò fáwa náà ọlá àkànṣoṣo Ọlọ́run ọba. A tọrọ fún gbogbo àwọn tí wọ́n wá gbéṣẹ́ ilé iṣẹ́ ìdání tí wọ́n ń yà wá táyé fi ń gbóhùn wa, tí wọ́n ń rí àwòrán wa wò lọ́kùnrin àti lóbìnrin wọn. Ọlọ́run àránṣẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run jẹ́ ó máa bá yín gbé o. Ìwọ Ọlọ́run dákun ibi tó rí ẹnì kọ̀ọ̀kan yín dé, Ọlọ́run má jẹ́ ó takú síbẹ̀. Ìlọsíwájú ìdàgbàsókè nínú iléeṣẹ́ yìí Ọlọ́run má ṣe mú bá yín o ọlá àkànṣoṣo Ọlọ́run. Àwa náà tá a wá ń jíṣẹ́ Ọlọ́run yìí, Ọlọ́run dákun lílọ bíbọ̀ wa jẹ́ ó máa da ọlá tóbi Ọlọ́run ọba. Èyí tá a wá fẹ́ wí lónìí má ṣe níbàwí lẹ́jọ́ aburú fún wa o. Ọlọ́run má jẹ́ àṣìwé, Ọlọ́run má jẹ́ àṣìsọ, Ọlọ́run má jẹ́ kẹ́yìn tẹ́ ń gbọ́ wa náà ṣì wá gbọ́. A tọrọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run àti alùfẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ẹ̀ ń jókòó tẹ́ ń fún àsìkò yín fún Ọlọ́run, tẹ́ fi ń gbọ́rọ̀ Ọlọ́run gbogbo ọ̀rọ̀ ti yín náà Ọlọ́run má ṣe bá yín gbọ́. Bí tó ti dánú ọ̀rọ̀ yín má jẹ́ ó dìbàjẹ́ o. Àwa tá a jọ rí bẹ̀rẹ̀ ọdún 2023 àwa náà ní ká jọ rí parí ẹ̀ Ọlọ́run. Ọba tó wá ṣọ́ wa láti bẹ̀rẹ̀ 1444 tá a fi ń wọnú Jumadal Akhirah tí ń jóṣù kẹfà yìí, oṣù mẹ́fà tó tún kún ọdún náà jẹ́ àjọ orí ká tún rí ẹ̀yìn rẹ̀ ọlá àkànṣoṣo Ọlọ́run, jẹ́ àjọ jíṣẹ́ Ọlọ́run pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo ìgbà tá a bá wa kó láyé jábá àná Ọlọ́run pàdé, jábá yọ̀nà Ọlọ́run pàdé, àlìjánnà Firdaus Ọlọ́run fi ṣe ẹ̀san fẹ́ni kọ̀ọ̀kan wa. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Náà mẹ́mi ẹ̀yin ọmọ ìyá mi olùtẹ́tígbọ́ mi lọ́kùnrin àti lóbìnrin, wá sí wa lónìí yóò lọ lórí àkọlé yìí. Àkọlé náà ni sadaqatu tatawwu'in fadluha wa adabuha. Sàárà téèyàn ń ṣe tí a fi ń wá ojú rí Ọlọ́run, sàárà tá ń ṣe
tá a fi ń wá ìsúnmọ́ Ọlọ́run ọlá wo ní ń bẹ fún sàárà yìí àti ẹ̀kọ́ wo là á máa fi ṣe sàárà tá a fi ń wá ojú rere Ọlọ́run tí à ń pè ní sọdakọ́tù tatawwu'in. Eré ẹ̀ ni wáàsí wa yóò dálé ní òwúrọ̀ ọ̀tá ní Ọlọ́run ọba tí máa ń wá ran ní ṣe abẹ́ọ́ Ọlọ́run máṣá ìràn wá ṣe òun lọ́ba ọ̀rọ̀ òun lọ́ba tí sì máa ń sọ̀rọ̀ òun ni máa ń fúnni ní ọ̀rọ̀ sọ. Náà àkọlé tí a wá kà fúnra wa yìí ó kó àwọn àkòrí tí a fẹ́ kà fúnra wa yìí dání. Àkọ́kọ́ ń bẹ ni wípé kí là ń pè ní sọdákọ́tù tatawwu'in, á fúnra wa ní àlàyé nípa rẹ̀. Kí ni ìdájọ́ tí òfin ìsìláàmù dá lórí sọdákọ́tù tatawwu'in? Ìdájọ́ wo ni ìsìláàmù fi lé lórí? Ṣọ́ranyàn ni àbí kìí ṣọ́ranyàn? Èkejì ni fadluha, ọlá tí ń bẹ fún sọdákọ́tù tatawwu'in tá à ń sọ yìí, sàárà tá à ń ṣe tá a fi ń wojú rí Ọlọ́run. Ipò wo ló ní? Ọlá wo ló ní? Àti wípé ipò wo sàárà tá à ń ṣe fi wojú Ọlọ́run èwo ló fi ń lọ́lá jù? Ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ àkọlé yìí, àdábùhà alwajibu wal mustahaba, ẹ̀kọ́ wo la fi yọ sàárà, la fi máa ṣe sàárà tá a fi ń wojú rí Ọlọ́run? Ẹ̀kọ́ wo ló a máa fi ń ṣe tó jẹ́ ọ̀ranyàn? Ẹ̀kọ́ wo la máa ń ṣe tí kìí ṣe ọ̀ranyàn? Ẹlẹ́ẹ̀kẹrin ni fawaiduha lil fardi walil mujtama, àǹfààní wo ni wà ń bẹ fún sadakọ́tù tatawwu'in, ìyẹn ni pé sàárà tá a fi ń wojú rí Ọlọ́run, àǹfààní wo ni ń bẹ fún ẹni tí ń bá ń ṣe tí ó máa rí látara sàárà ni tí ń ṣe? Àǹfààní wo ni àwùjọ tí wọ́n bá ń ṣe sàárà yìí, sàárà tá a fi ń wojú rí Ọlọ́run, àwùjọ tí wọ́n bá ń ṣe sàárà náà nínú ẹ̀, àǹfààní wo làwùjọ ni ó máa rí látara sàárà ni? So gbogbo ohun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ níwọ̀nba àkókò tá a filẹ̀ fọlọ́run ọba yìí kò ní jù báyìí náà lọ, kí Ọlọ́run ọba Allah kó ràn wá ṣe, kó ràn yín náà ṣe. Alákọ̀ọ́kọ́ nípa ìtumọ̀ ohun tá à ń pè ní sọdákọ́tù tatawwu'in, òun náà ni ma yu'ta ala wajhi taqarrub ila Allah ta'ala min ghayri al-farida, aw bi'ibarati ukhra هي إنفاق المال وبذله أو عمل خيري غير واجب، وهي من أسباب اكتساب الأجر ومضاعفته وتطهير النفوس من آفات البخل والشح. إنتان بني صدقة التطوع òun náà ni ohun tá à ń bùnyàn, ẹ̀bùn tá a fúnyàn ní ẹni tó ṣe pé fífún tá à ń fún tọ̀hún a fi ń wá ìsúnmọ́ Ọlọ́run. Òun ni ohun tá a fi ta ọrẹ fún ọmọlàkejì wa láníyàn pé ọrẹ tá à ń ta yìí o a fi ń wá ìsúnmọ́ Ọlọ́run. Ihun tá a wá fi ń ta ọrẹ yìí, èyí tá a fi ń wá ìsúnmọ́ Ọlọ́run yìí, ghayril farida, kì í wá ṣe ọ̀ranyàn, kì í ṣe ohun tọ́lọ́run ṣe ní ọ̀ranyàn fún wa wípé ká fi ta ọrẹ, ká fi wá ìsúnmọ́ wọn Ọlọ́run. Àwa náà la fi ìfẹ́ inú ara wa fi ta ọrẹ nì pẹ̀lú àníyàn pé ọrẹ tí mò ń ta yìí o Ọlọ́run ò ṣe lọ́ranyàn fún mi, ṣùgbọ́n mo fi ń wá ojú rí Ọlọ́run, mo sì fi ń wá àánú Ọlọ́run, mo sì fi ń wá ìbùkún Ọlọ́run, mo fi ń wá àlékún orí Ọlọ́run ni. Ohun tí à ń pè ní sọdakọ́tù tatawwu'in ni a fi ń pè ní èdè Yorùbá pé sàárà tá a fi ń wojú rí Ọlọ́run ọba. Náà sàárà tá a fi ń wojú rí Ọlọ́run yìí ń bẹnu àwọn ohun tí máa ń ṣe okùnfà àti rí ẹ̀san ńlá tó tóbi gbà lọ́dọ̀ Ọlọ́run, àbí kéèyàn rí àwọn àdìpèlé oore ọ̀fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run. A sì tún máa ṣe okùnfà ìfọ ẹ̀mí ẹni mọ́ kúrò níbi ahun ṣíṣe àbí ohun pé kíní yìí
tèmi ẹnìkan ò ní bá mi jẹ́ nú ẹ̀. Sàárà yìí a máa fọ ẹ̀mí èèyàn mọ́ kó ń bẹ̀, a máa jẹ́ kẹ́mí èèyàn mọ́ kó níbi àwọn ìwà yìí. Ẹ wá rí ìtumọ̀ tá a mú wá nísìn, ìtumọ̀ yìí وبهذا التعريف تخرج الهدية ونحوها. Ọyọ abáwo ìtumọ̀ tá a tún nísìn, ẹ rí wípé ohun tá à ń pè lẹ́bùn, sàárà yìí ó yàtọ̀ sí ẹ̀bùn. Ó yẹ ká yàn àárín ní ká gbọ́ yé dáadáa. Sàárà tá à ń pè ní sọ̀dàkọ́tù tàtọ́ wọ́n, ó yàtọ̀ sí ohun tá à ń pè ní hàdíyà, tó ṣe wípé kí ni o, a máa ń fún yàn látara ìfẹ́ tá a ní sí yàn àti bí èèyàn ṣe rí lọ́dọ̀ ẹni. Ẹ̀bùn tá a máa wá ń fún yàn ó yàtọ̀ sí sàdákọ́tù tàtọ́ wọ̀n. Ẹ̀rí sàdákọ́tù tàtọ́ wọ̀n kò wọnú, bákan náà sì ni ó tún wá yàtọ̀ sí sàárà tí Ọlọ́run ṣe lọ́ranyàn fún wa ń pé ká ṣe, gẹ́gẹ́ bí zàká tọ́lọ́run ṣe lọ́ranyàn fún wa ń pé tá a bá ń fi owó ṣiṣẹ́ a gbọ́dọ̀ yọ zàká rẹ̀ tọ́dún bá yípo lórí ẹ̀, àbí zàká àwọn nǹkan dábà tá a bá ń sìn, àbí zàká nǹkan èlò bíi góòlù ni àbí ọjà ni tọ́dún bá ti lè yípo, àbí góòlù tí ó bá ti lè péye ìwọ̀n gíráàmù tí ó pé tí ṣàríyàn ìsìláàmù fi lélẹ̀ fún wa nú ẹ̀, tọ́dún sì yípo lórí ẹ̀, a gbọ́dọ̀ yọ zàká ẹ̀. Gbogbo àwọn zàká yìí tá à ń sọ tí ń jẹ́ sàárà làwọn náà. Sàárà sọ́dákọ́tù tàtọ́ wí ó yàtọ̀ sí àwọn eléyẹn, torí pé gbogbo àwọn sàárà yẹn ni wọ́n ń fún lásìkò, ni ó sì ní májẹ̀mú, ó sì ní májẹ̀mú tá à ń fi yàn, ó tún ní májẹ̀mú ẹni tá à ń rí lára ẹni tá a fẹ́ yàn fún. Sọ́dákọ́tù tàtọ́ wí ó yàtọ̀ sí àwọn eléyìí. Ó sì tún yàtọ̀ sí ẹ̀bùn tá a wá fún yàn nítorí pé lágbájá mo nífẹ̀ẹ́ rẹ, mo fẹ́ràn rẹ, ìgbà mo bùn ẹ́ nìkan báyìí. Sọ́dákọ́tù tàtọ́ wí ó yàtọ̀ sí. Sọ́dákọ́tù tàtọ́ wí ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú Islam. Gbogbo eléyìí tá à ń sọ yà ń sọ nítorí pé ká lè gbọ́ àgbọ́yé ihun tá à ń pè ní sọ́dákọ́tù tàtọ́ wí nínú òfin Islam dáadáa. Ká sì lè gbàgbọ́yé ẹ̀san tí ń bẹ ń bẹ àtòrè ńláńlá tí ń bẹ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀rí ìdí nìyẹn tá a fi ń yànnàná àwọn àlàyé tá à ń ṣe yìí. Sọ́dákọ́tù tàtọ́ wí òun ni sàárà kan téèyàn fẹ́ ṣe fún ènìyàn téèyàn rí wípé ń bùkátà, tá a fẹ́ wá ṣe fún pẹ̀lú àníyàn wípé lágbájá yìí tí mo fẹ́ fún nǹkan yìí, yálà olú ẹ béèrè lọ́dọ̀ ẹni àbólú ò béèrè lọ́dọ̀ ẹ, ó sáàrí wípé lágbájá yìí ó ní ìdí nǹkan báyìí, ó wá fẹ́ fún nítorí kí bùkátà tiẹ̀ náà lè bíyá, pẹ̀lú àníyàn pé ohun tó ń fún yìí o, ìrẹ náà fi ń wá oore míì lọ́dọ̀ Ọlọ́run, oore tó jù yẹn lọ ni n tá ń pè ní sọ́dákọ́tù tàtọ́ wọ̀n yẹn. Ó yàtọ̀ sí pé lágbájá mo nífẹ̀ẹ́ rẹ̀ wá gbà mo bùn ẹ́, èyí ni yàtọ̀. Ó yàtọ̀ sí sàárà zàká tá a máa ń yọ lọ́dọọdún, àbí gbogbo ohun tá a kà wá lọ tí ó jẹ́ pé òfin Ìsìlámù ní ẹ gbọ́dọ̀ má ṣe sàárà ẹ̀ nínú ẹ̀, ó yàtọ̀ sí yẹn. Eléyìí níwọ̀n bá ṣókí àlàyé nípa ihun tá à ń pè ní sọ̀dàkọ́tù tàtọ́ wọ̀n òun nìyí. Kí Ọlọ́run ọba Allah kó mú àgbọ́yé òdodo wá fún èmi àtẹ̀yin. Hukmuha fi shar'i. Ẹ jẹ́ ká wá tibẹ̀ lọ síbi ìdájọ́ Islam tí Islam fún sàárà yìí. Sọ̀dàkọ́tù tàtọ́ wọ̀n mustahabba. Ihun tá à ń pè ní sàárà tá a fi ń wọ́jú orí Ọlọ́run. Sàárà ni kì í ṣọ̀ranyàn, mustahabba ni ihun tá a fẹ́ pé kéèyàn ṣe nínú Islam ni. Fi jami'il awqat, ní gbogbo àsìkò téèyàn bá ń bẹ náà, wa fil amakin, àti gbogbo ààyè téèyàn bá ti ń bẹ náà, tó já sí wípé èèyàn fẹ́ ṣe sàárà yìí tí ń bùkátà kéèyàn ṣe sàárà yìí, èèyàn lè ṣe sàárà ẹni kò lásìkò kan, kò sì ní pé àyè báyìí lèèyàn gbọ́dọ̀ ṣe, kò sì ní pé inú ìṣesí báyìí lèèyàn gbọ́dọ̀ wà téèyàn gbọ́dọ̀ fi ṣe. Gbogbo àtéèyàn bá ti ń bẹ, téèyàn bá ti ní ohun tó lè fi ṣe sàárà ní lọ́wọ́, tó sì ń fẹ́ ìsúnmọ́ Ọlọ́run pẹ̀lú ẹ̀, lólú ẹ̀ lè fi ṣe. Wala siyama waqtal haja, pàápàá jùlọ nígbà tí èèyàn bá wá rí wípé àwọn ènìyàn ń bùkátà ihun téèyàn fẹ́ bù wọ́n ni.
ẹ̀rí lórí báyìí ẹ̀rí pé al-Qur'an ó ṣe wá lójú kòkòrò lórí pé ká máa ṣe sàárà yìí bẹ́ẹ̀ náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà tún gbà wá yànjú ó ṣe wá lójú kòkòrò fi tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run wípé ká máa ṣe tí a bá wọnú ọ̀rọ̀ Ọlọ́run nínú Suratul Baqarah aya 245 Ọlọ́run ọba ń sọ fún èmi àti yín bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim man dha alladhi yuqridu Allaha qardan hasanan fayudaifuhu lahu ad'afan kathiratan wallahu yaqbidu wa yabsutu wa ilayhi turja'un. Ọlọ́run ọba ń sọ fún mi àti yín wípé man dha alladhi yuqridu Allaha qardan hasana ta ni nínú yín ẹ̀yin ẹrú mi tí mo dá tí mo kẹ́ tí mo rọ̀ lọ́rọ̀ ta nínú yín o tí ó mú nù nǹkan tí mo fi rọ̀ ẹ́ lọ́rọ̀ tí ó fi wá yá èmi Ọlọ́run tí ó fi ṣe dáadáa kan tí ó fi yá èmi Ọlọ́run ọba fayudaifuhu lahu ad'afan kathira tẹ́mi Ọlọ́run ọba wà á dáadáa padà ohun tó fi ta ọrẹ nì tó fi yá èmi Ọlọ́run tí wà á dá àdìpèlé àìmọye padà fún tanú yín. Ọlọ́run ní ọ̀rọ̀ tí mo sọ fún yín kó má yà yín lẹ́nu ọ̀rọ̀ tí mo ń béèrè lọ́dọ̀ ẹ̀yin ẹrú mi tí mo kẹ́ yìí kó má jẹ́ mọ̀ fún yín pé ṣé tí n bá mú nǹkan yìí tó ń tún fi gba ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ ẹ wallahu yaqbidu wa yabsutu Ọlọ́run ní ẹ mọ̀ pé èmi Ọlọ́run ni mò ń mú nǹkan dání èmi ni mò ń mú nǹkan èmi ni mò ń gba nǹkan lọ́dọ̀ ẹrú wa yabsutu èmi ni mo sì ń tẹ̀tẹ̀ ọrẹ fún ẹrú ìwọ tọ́lọ́run ọba bá kó kẹ́tì mọ̀pọ́lọ́run ló tẹ fún ìwọ tọ́lọ́run ọba ò sì fún mọ̀pọ́lọ́run ló mú dúró lò tí fún ọ. ó ní wa ilayhi turja'un àtẹnitàkẹ́ gbogbo yín pátá ọ̀dọ̀ èmi Ọlọ́run lẹ́ padà ń bọ̀ ǹjẹ́ yìí tẹ́ ẹ mo wá dàkẹ́lé lọ́wọ́ tánú yín tó mú díẹ̀ nínú ohun tí mo fún tí ó fi wá gba pípọ̀ lọ́dọ̀ èmi Ọlọ́run tó fún àwọn ẹrú mi tí mi fún tí ó fi gba pípọ̀ lọ́dọ̀ èmi Ọlọ́run. ẹ bá wo àyà yìí tẹ́ ẹ gbọ́ yé tẹ́ ẹ sì ronú sí túmọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ṣe pa wá láṣẹ wípé ọ̀rọ̀ òun tá a bá ń gbọ́ ká máa ronú sí ẹ rí i wípé Ọlọ́run ọba ń gbà wá níyànjú fáyà yìí gbà wá níyànjú pé ká gbìyànjú ká ṣe sàárà ni ẹ̀rí báyìí bí a bá tún wọnú Suratul Baqarah yìí náà bákan náà ẹ tún rí wípé nínú àyà 214 Ọlọ́run ọba tún sọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n ná owó wọn tí wọ́n fi ń ṣe sàárà sójú ọ̀nà Ọlọ́run tó fi ń wojú rẹ̀ Ọlọ́run lọ́sàn-án àti lóru ní kọ̀kọ̀ àti ní gbangba Ọlọ́run ọba ní ẹ̀san wọn ń bẹ lọ́dọ̀ wọn Ọlọ́run ọba bẹ́ẹ̀ ni nílé ayé wọn bí wọn ò ní rí ihun tí ó máa pa wọn láyà bó bá sì tún di gbangba àlìkìyámọ̀ wọn ò ní rí ìbànújẹ́ lọ́dọ̀ wọn Ọlọ́run. ẹ̀rí iná ọ̀rọ̀ ànábì wa Muhammad tó fi gbà wá níyànjú nípa sàárà yìí ṣíṣe bákan náà. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ń sọ fún wa báyìí pé man tasaddaqa bi adli tamratin min kasbi tayyib wala yaqbalu Allahu illa tayyib fa inna Allaha yataqabbaluha bi yaminihi thumma yurabiha li sahibihi kama yurabi ahadukum falwahu hatta takuna misla al-jabal sallallahu alayhi wa sallam. Ànábì ní ẹni yòówù tó bá mú èso làbídùn èyí tí àwọn ní Faransé ń pè ní dat tó mú ẹyọ kan tó là sí méjì báyìí tó wá mú ìdákejì rẹ̀ tó fi ṣe sàárà nínú owó tó mọ́ nítorí wípé Ọlọ́run ọba ò ní gba nǹkan kan lọ́dọ̀ ẹrú yàtọ̀ sí ihun tó mọ́ Ọlọ́run ọba ó gba ohun tó ṣe ènìyàn Ọlọ́run ó gbà lọ́dọ̀ ẹ̀ pẹ̀lú dáadáa Ọlọ́run ó wá tọ́jú ẹ̀san tí ń bẹ lórí nǹkan ìdajì làbídù tó fi ṣe sàárà ni lọ́lá kó mú nínú ẹ̀tọ́ ohun tó mọ́ ni Ọlọ́run ó máa wá jẹ́ kí ládẹ́ máa pọ̀ sí kó máa pọ̀ sí gẹ́gẹ́ bí ẹṣin bá bímọ kalẹ̀
ẹni tí wọ́n ń tọ́ ẹṣin ní tún gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń re ọmọ ẹṣin títí tí ó fi dàgbà Ànábì wa Muhammad ó ní Ọlọ́run ọbọ̀ máa wá ní kí ládàá nìkan máa pọ̀ lọ́bẹ̀ fúlú ẹ̀ látara ìdajì làbídùn tó fi ṣe sàárà yẹn ládàá ó máa wá pọ̀ títí yóò wá tóbi yóò dàbí jábálì yóò dàbí òkè sallallahu alayhi wa sallam. Gbogbo eléyìí tá a gbọ́ yìí ó ń jẹ́ nípa ọlá tí ń bẹ fún sọ́dákọ́tù tàtọ́ wọ́ìn tá à ń bá rọ̀ ń bọ̀ lórí ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run nínú abala kejì ẹ̀ tún máa bá mi ká lọ. Wasallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV. Níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV. Ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV. Ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. Akí Ọlọ́run ọba ayin Ọlọ́run a sì fi ògo fún Ọlọ́run a sì tọrọ ìkẹ́gẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo sì tún padà kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam tí ẹ̀ ń tẹ́tí gbọ́ wa. Àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run jẹ́ ó máa bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Naam, gẹ́gẹ́ bí ihun tá ń bá bọ̀ wá nípa ọ̀rọ̀ sọ́dákọ́tù tatawwu' sàárà tá à ń ṣe tá a fi ń wojú rí Ọlọ́run. A ti sọ̀rọ̀ nípa ìdájọ́ tí ń bẹ fún sàárà tá a fi ń wojú rí Ọlọ́run nínú ẹ̀sìn Islam wípé ihun tá a fẹ́ ká ṣe ni kì í ṣe ọ̀ranyàn. A sì ṣàlàyé nípa ṣókí nípa ìyàtọ̀ tí ń bẹ nípa sàárà yìí sí àwọn sàárà tọ́lọ́run ṣe lọ́ranyàn fún wa tó fàkókò sí tó sì fi májẹ̀mú sí. Sàárà tá à ń ṣe tá a fi ń wojú rí Ọlọ́run kò ní májẹ̀mú kò sí lákòókò kan gbogbo ìgbà la lè ṣe sàárà yìí nígbà tá a bá ti rí ẹni tí ń bùkátà sí ohun tá a lè fi dá lọ́rẹ. Ọlá tí wọ́n ń bẹ fún sàárà yìí ṣíṣe nínú ẹ̀ bákan náà òun ni Ọlọ́run kálọ̀ gbọ́ láàrin nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú Suratul Baqara aya 261. Ọlọ́run ọba ń sọ fún wa ń bẹ̀ pé mathalul ladhina yunfikuna amwalahum fi sabilillahi kamathali habbatin ambatat sab'a sanabil fi kulli sumbulatin mi'atu habba wallahu yudha'ifu liman yasha wallahu wasi'un alim. Ọlọ́run ọba ń sọ fún wa wípé àpèjúwe ẹni tí ń ná owó ẹ̀ sójú ọ̀nà àtọlọ́run ọba tí ń fáwọn èèyàn ní dúkìá rẹ̀ tí ń náwó rẹ̀ tí ń ná dúkìá ẹ̀ nítorí tọlọ́run sérí ìlànà tọlọ́run. Ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó gbin àgbàdo tó mú ọmọ àgbàdo kan tó rìn tó gbìn sílẹ̀. Nígbà tí ọmọ àgbàdo ni ó wá jẹrà tí ó yọ ewé jáde tí ewé ní wá hù tó fẹ́ máa wá yọ àwọn apópó tí àgbàdo tèso àgbàdo hù lára ẹ̀. Ó wá yọ apópó 7 nínú apópó kọ̀ọ̀kan àwa ń rí ọmọ àgbàdo ọgọ́rùn-ún kọ̀ọ̀kan nínú apópó àgbàdo kọ̀ọ̀kan. Ẹ̀rí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam bá a bá tiẹ̀ yíṣẹ́ àgbẹ̀ a sá ń ra àgbàdo à ń rí lọ́dọ̀ àwọn àgbẹ̀ tá à ń rà tá à ń jẹ. Ẹ bá mú àgbàdo kan ẹ̀yin náà wo iye àgbàdo tí máa ń bẹ lára ẹ̀ ọmọ àgbàdo tí ń bẹ lára ẹ̀ ẹ wá bi àwọn àgbẹ̀ léèrè wípé ọmọ àgbàdo mélòó ni wọ́n máa ń kì bọ́lẹ̀ tí máa wá ń hu àgbàdo ọmọ ọkà kan ni. Tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn àgbẹ̀ tí wọ́n bá fẹ́ gbin àgbàdo nísìnyí wọ́n lè mú 2 mẹ́ta kí wọ́n dà sínú ilẹ̀ kí wọ́n bu yẹ̀pẹ̀ sórí ẹ̀. Ìdí tí wọ́n fi máa ń mú 2 mẹ́ta òun ni wípé àwọn ẹranko àwọn èkúté inú oko ìgbà míì tí wọ́n máa ń lọ walẹ̀ wọ́n lè walẹ̀ kí wọ́n kó jẹ. Ẹ̀rí tó bá kù kan àbí bí wọ́n bá sì jẹ́ walẹ̀ jẹ́ ni tó bá tún àsìkò táṣẹ Ọlọ́run bá dé inú 3 ní ọ̀kan aṣọ náà ni àṣẹ Ọlọ́run ọbọ̀ ní kó yọ jáde nu wọn. Ẹ̀rí báyìí ìdán ẹ wo ẹ̀san tí ń bẹ ńbẹ̀. Ọlọ́run wá sọ fún wa wípé òun Ọlọ́run lòun máa ń tó Ọlọ́run fi àpèjúwe ìdílẹ̀ fún wa pé ká fi lè mọ̀
dájú wípé gbogbo ẹni tó bá ná kankan sójú ọ̀nà Ọlọ́run tó ná lẹ́ni tí fi ń wojú rí Ọlọ́run àdìpẹ̀lẹ́ àìmọye lọ́lọ́run fi rọ́pò fún lọ́lọ́run fi fún alápèjúwe ohun tá à ń fojú ara wa gan ní tá a bá mọ núrò tá a sì mọ Ọlọ́run lọ́ba tí ń ṣe gbogbo nǹkan fún wa. Ọlọ́run ní ká lọ mọ̀ pé òun lòun máa ń lé oore kú fún gbogbo ẹni tóun bá fẹ́. Òun lòun sì nígbà yìí ọlá lọ́dọ̀. Òun lòun sì ní ìmọ̀ nípa ẹnì kọ̀ọ̀kan wa àtẹni tí ń ṣe dáadáa àtẹni tí ò ṣe dáadáa. Ọlọ́run má ṣe fún wa dáadáa ṣe. Ẹ̀rí Ànábì wa Muhammad níbi ọ̀rọ̀ láti ń bẹ fún sadaqatu tatawwu'. Ànábì ń jẹ́ kó yé wa báyìí wípé ma min yawmin yusbihu al-ibadu fihi illa malakani yanzilani fayaqulu ahaduhuma Allahumma ati munfiqa khalafan wa yaqulu al-akhar Allahumma ati mumsika talafa. Ànábì ní kò sí ọjọ́ kan tílẹ̀ ọmọ tí àwọn ẹrú sí lọ́wọ́ bó jí sáyé nínú ọjọ́ náà àyàfi kí àwọn màláíkà méjì kí wọ́n sọ̀kalẹ̀ wá rí ilé ayé. Ọ̀kan náà àwọn màláíkà méjèèjì ni wọ́n máa wá ṣe àdúrà wípé ìrẹ́ Ọlọ́run ọba o gbogbo ìwọ Ọlọ́run bá wa fún àwọn ẹni tí wọ́n ń fún àwọn ènìyàn ní oore tó fún wọn tí wọ́n ń fún àwọn aláìní tí wọ́n ń ṣọ́ tí wọ́n ń ta wọ́n lọ́rẹ ìwọ Ọlọ́run bá wa dá òdì pẹ̀lẹ́ oore padà fáwọn náà. Àwọn màláíkà ni wọ́n máa ṣàdúrà bẹ́ẹ̀ ọ̀kan nínú wọn nìyẹn. Èkejì ó sì máa wá ṣe àdúrà tiẹ̀ náà wípé ìrẹ́ Ọlọ́run gbogbo àwọn ẹrú rẹ tó kó kẹ́ẹ̀tì lọ́wọ́ tí wọ́n wá ká mọ́wọ́ tí wọn ò fún àwọn ẹni tí bùkátà àwọn tó fún tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n ń wò wọ́n tí yà ń jẹ wọ́n ìwọ Ọlọ́run ọba bá wa gbọ́lá náà kó lọ́dọ̀ wọn. Àti mumsika talafa ìwọ Ọlọ́run gbà kó lọ́dọ̀ ẹ̀ kó gbà láàánú kó lọ́dọ̀ ẹ̀ kó gbé ìfẹ́ ni tí ó rí iná. Ẹ wo àwọn màláíkà Ọlọ́run ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló gba àdìsí wa fún wa muttafaqun alayhi. Àbí Hurairah ló gba àdìsí wa nínú àwọn sahaba Ànábì wa Muhammad. Gbogbo ẹnu àwọn àfáàsì kò sí pé àdìsí sahih rí. Èyí jẹ́ ọlá kan tí ń bẹ fún sàárà ṣíṣe. Bákan náà nínú ọ̀rọ̀ tí Àbí Hurairah tó gbà wá èyí ni sàárà tí wọ́n fi ń lọ́lá jù nínú sàárà tá à ń ṣe. Àbí Hurairah sọ fún wa wípé ja'a rajulu ila rasulillahi sallallahu alayhi wa sallam faqala ya rasulallah ayyu sadaqatin a'zamu ajran. Ó ní arákùnrin kan náà àwọn sàhábà wa bá Ànábì wa Muhammad ìwọ̀n bí Ànábì léèrè pé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ṣàlàyé fún mi sàárà wo lèèyàn ó ṣe tí ládàá rẹ̀ fi ń tóbi jù tí fi ń pọ̀ jù téèyàn ó rí ládàá tó pọ̀ jù gbà lọ́dọ̀ Ọlọ́run. Faqal Ànábì wa sọ fún wípé anta saddaqa wa anta sahihun shahihun. Kó o ṣe sàárà téèyàn máa ń ṣe tí ládàá yẹn máa ń pọ̀ jù gan lọ́dọ̀ Ọlọ́run. Òun ni pé kó o ṣe sàárà lákòókò tó ń bẹ lálàáfíà tó ń bẹ ló pépé ara tó o sì ń bùkátà sí ohun tó o fi ń ṣe sàárà ni kó máa wá fún àwọn ẹni tí ń bùkátà sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ó dé ní. Takhshal fakra wa ta'amulul ghina. Kó o máa ṣe sàárà lásìkò tí ìwọ náà ń bẹ̀rù òṣì tí wọ́n ò fẹ́ kó ṣì kàn ọ́ tó o sì ń ran kàn sí ọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run pé kọ́lọ́run kẹ́ ọ àsìkò ní kí ìwọ náà kó máa ṣe sàárà. Sàárà tí ládàá ẹ̀ máa ń pọ̀ jù lọ́dọ̀ Ọlọ́run nìyẹn. Wala tuhmilu hatta idha balagatil hulquma. Má wàá ní lọ́wọ́ kó wá ha máwọ́ kọ títí dìgbà tí àkókò tó tí àzọ̀rọ̀ ìlú ó fẹ́ gbẹ̀mí nínú ẹnu rẹ̀ jáde tó máa wá sọ pé li fulani kaza tó máa wá sọ pé ilé tó wà níbí owó tí mo kó sí báǹkì báyìí lágbájá ni kó fún wali fulani kaza ilé tí mo kọ́ síbi báyìí lágbájá ni kẹgbélé náà fún wakadi kana li fulani nǹkan báyìí tó wà níbi báyìí lágbájá ni ó ní. Ìgbà yẹn lọ́sẹ̀ tó máa sọ pé àwọn ló ṣe àwọn nǹkan ní fún nígbà tó ti rí wípé ẹ̀pà ò gbóró mọ́ ayé ò ṣe é gbé mọ́ àwọn nǹkan wọn yóò sì lè gbà ọ́ lẹ̀ lọ́wọ́ kú o ti fẹ́ kú. Ìgbà yẹn wọ́n bọ́ ohun díẹ̀ tó wà lẹ́nu èyàn ò bá mọ̀ sàárà yẹn kò bá mọ̀. Ládàá kan ṣo tó gbà ń bẹ̀ ni wípé bọ́ ọ bá wá kú wọ́n wá mówó ni wọ́n fi ṣòkú rẹ wọ́n fi mọ̀ pé o jáde láyé ahun ni ọ́ orí wọ́n nà pa ẹ̀rí o sì ní ládàá kan tó fẹ́ gbà wájú Ọlọ́run. Èyí ládàá Ànábì jẹ́ kó yé wa wípé
ládàá tí fi ń pọ̀ jù nìyẹn ẹ̀rí Umm Kulsum ọ̀kan náà àwọn sàábẹ́ Ànábì wa Muhammad ọmọ Uqba òun náà tó gba ọ̀rọ̀ wá lẹ́nu Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé Ànábì ní afdalu sadaqatin ala zi rahmi al-kashih Ànábì ní èyí tí fi ń lọ́lá jù nù sadaqatu tatawwu' tá ń ṣe sàárà tá ń ṣe òun náà ni sàárà téèyàn ṣe fún àwọn tó jẹ́ kí ni o àwọn mọ̀lẹ́bí ẹ̀ ẹ̀rí gẹ́gẹ́ bí àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá lọ́kùnrin lóbìnrin àwọn ọmọ ìyá lọ́kùnrin àwọn ọmọ ẹ̀gbọ́n bí ọmọ àbúrò bí àbí gẹ́gẹ́ bí sàárà tí ìyàwó ṣe fún ọkọ rẹ̀ tí ó jẹ́ ń pé tálíkà lọ́kọ torí obìnrin ìyàwó ń gbà mí Ọlọ́run a máa kẹ́ ẹjọ́ kọ lọ ìyàwó ò sí ọkọ ò sínú ẹni tí ìyàwó gbọ́ bùkátà rẹ̀ ìyàwó ní bẹnu ẹni tí ọkọ máa gbọ́ bùkátà lórí ẹ̀ ìdí nìyẹn ìsìláàmù ṣe lẹ́tọ̀ọ́ fún ìyàwó tọ́lọ́run bá kẹ́ pé kó ṣe sàárà fọ́kọ ẹ̀ tó jẹ́ tálíkà tó mọ̀ pé ọkọ tóun ò ní lọ́wọ́ òun sì wá ní kó ṣe sàárà fún sọ̀dàkọ́tù tàtọ́ wúrìn obìnrin tó bá gbọ́ yé yóò ṣe àwọn tó sàárà ní kàngbọ̀ngbọ̀n nínú ráhìmù nìyẹn nínú ẹbí nù kó tó wá kan aráàlú kó tó wá kan aráàta ọkọ rẹ ò ní lọ́wọ́ tálíkà lọ́kọ ẹ ọwá ń ru owó lọ mọ́sálásí ọ̀nlọ́kọ mọ́sálásí fáwọn èèyàn ọ̀nlọ́kọ lékéwú ọ̀nlọ́kọ nǹkankan ìyá sì ń jẹ ọkọ ẹ ó sì mọ́ pọ̀kọ rẹ ni kò ní tó ẹ lọ́wọ́ hábà ẹjá gbọ́ ìsìlámù yẹ èèyàn ọmọ ìyá wa nínú ẹ̀sìn ìsìlámù ẹjá gbọ́ ìsìlámù yẹ gbogbo èyí tá à ń sọ fúnra wa yìí bí ìsìlámù ṣe lànà ẹ̀ fúnra ní ọlọ́kọ lé wa kó ní ìmánì bí ìmánì wọ ọba lékún àti lè lóyún máa ní wá lára ihun tí ò sí láàmà wá fi dá ohun tí láàmà fi wé ohun tí ò jọra wọn ẹ̀rí kódà àwọn ní kódà bí mọ̀lẹ́bí ẹ̀ náà bá padà jọ́ta rẹ̀ ìsìlámù ní kò ṣe sàárà tọ̀tọ̀ wọ̀ ẹ̀ fún ó ní kódà bójọ́ ta rẹ̀ wọ́n ní ká ṣe sàárà fún ká fi paná ọ̀tá kọ́lọ́hún kọ́ bá lọ́ kọ́ máa ṣàyẹ̀ fún wa ṣe ọlá kan ṣoṣo Ọlọ́run àtẹ̀mí àti ẹ jẹ́ ká tara ṣàkátù lọ síbi àwọn ẹ̀kọ́ wo la fi máa yọ zàká tàtọ́wọ́ sàárà àtàfin wojú rí Ọlọ́run ẹ̀kọ́ wo la fi yọ ẹ̀kọ́ yìí ọ̀nà méjì ló pín sí àdábùlì wájib wa àdábùlì mustahabba ó pín sọ́nà méjì ẹ̀kọ́ yìí tó jẹ́ ọ̀ranyàn dandan gbọ̀n ní bọ́ bá tiẹ̀ fẹ́ yọ bá ṣe sọ pé zaka yìí ṣe ọ̀ranyàn fún wa àmọ́ bọ́ bá wa yọ àwọn ẹ̀kọ́ tá a fi yọ tí èèyàn fi rí ládà yìí gbà lọ́dọ̀ Ọlọ́run lódodo ẹ̀kọ́ náà pín sọ́nà méjì ọ̀kan jẹ́ ọ̀ranyàn ọ̀kan jẹ́ mustahabba òkejì kì í ṣe ọ̀ranyàn èyí tó wá jẹ́ ọ̀ranyàn ni òun náà wá pín sí méjì àkọ́kọ́ ń bẹ̀ ní kíni al-ikhlasu lillahi ta'ala kéèyàn yọ zaka yìí nítorí tọlọ́run ọba nìkan ṣoṣo kò yọ lẹ́ni tó ṣe wípé òfin ń wá ojú rí Ọlọ́run ọba ẹ̀rí ó yọ zaka yìí lẹ́ni tó ṣe wípé òfin ń wájú rí Ọlọ́run la riya'a wala sum'a kì í ṣe pé òun yọ lẹ́ni tó jẹ́ pé òfin sọ pé kó fi mọ̀ pé ìwọ ló ń ṣe nǹkan báyìí ẹ̀rí àbíkún wọn lè máa polongo rẹ káàkiri pé ìwọ ló ń ṣe yìí o ìwọ ló ń ṣe tọ̀hún o kó má sí àníyàn yẹn nínú àkàn rẹ bọ́ ọ bá yọ lẹ́ni tó bá ń gbọ́ o ṣe sàárà yìí lẹ́ni tó ṣe pé àníyàn pé kí wọ́n rí mi pé mi mo ṣe nǹkan báyìí ò sí ń bẹ̀ tí o sì ń ṣe sàárà yìí lẹ́ni tó ṣe ń gbọ́ láníyàn pé kí wọ́n máa polongo ẹ káàkiri sàárà ẹ wọlé lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tó ń jẹ́ ọ̀ranyàn nínú ẹ̀kọ́ tá a fi yọ zaka yìí tá a fi yọ sàárà tá a fi ń ṣe sàárà tatawwu òun ni kíni òun ni ijtinabil manni wal adha kéèyàn jìnnà sí ìrègùn èmi ni mo ṣe báyìí fún lágbájá èmi ni mo fi lágbájá síbi iṣẹ́ báyìí èmi ni mo kọ́lé báyìí fún lágbájá èmi ni mo wáṣẹ́ báyìí fún lágbájá àbí ṣé báwa la ní kó wà ń bẹ̀ àwa náà láyọ̀ kó ń bẹ̀ pààrọ̀ wá nǹkan báyìí sí lẹ́sẹ̀ kẹgbà kó ń bẹ̀ kẹgbẹ́ lómi sí àwa náà la mú débẹ̀ àwa náà la gbé kó ń bẹ̀ Allahu Akbar adha nìyẹn Ọlọ́run ọba ó sọ fún wa nínú Al-Qur'an ó ní ya ayyuhal ladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha ọmọ ìyá mi nínú Islam Ọlọ́run ní ẹ̀yin tẹ́ gbèmí Ọlọ́run ọba gbọ́ ẹ má bà dáadáa sàárà yín tẹ́ ẹ ṣe ẹ má bà jẹ́ pẹ̀lú règún ẹ sì má fi aburú ṣíṣe lẹ́yìn dáadáa tẹ́ ẹ ti ṣe ní sàárà fún ẹni tẹ́ ẹ ṣe fún ẹ má fi bà ládàá yín jẹ́ lọ́dọ̀ èmi Ọlọ́run
àwọn ẹ̀kọ́ méjèèjì tá a kà fúnra wa yìí ọ̀ranyàn ni tí èèyàn gbọ́dọ̀ ní lẹ́ni tó bá fẹ́ máa ṣe sọ́dákọ́tù tatawwu'i. ẹ já lọ bí ẹ̀kọ́ mustahaba, àwọn ẹ̀kọ́ tá a fẹ́ pé kẹ́ni tó fẹ́ ṣe sàárà tí fẹ́ fi wójú rí Ọlọ́run tó gbọ́dọ̀ ní. Bákan náà a fẹ́ fún mùsùlùmí wípé kó ṣe sàárà yìí alal muhtajin min aqaribihi, kó ṣe sàárà yìí fún àwọn ẹni tí ń bùkátà sí ohun tí ń bẹ lọ́dọ̀ ẹ̀hún tó fẹ́ fún wọn yìí, kó jẹ́ ohun tí wọ́n ń bùkátà ní ó fún wọn nínú àwọn tó súnmọ́, láwọn tó ṣe wípé la talzamuhu nafaqatu alayhim, àwọn tó já sí wípé bùkátà wọn kì í ṣọ̀ranyàn fún, gẹ́gẹ́ bí àwọn a'mamihi wa akhwalihi, ẹ̀rí gẹ́gẹ́ bí àwọn àbúrò bàbá ẹ̀, ẹ̀gbọ́n bàbá ẹ̀, àwọn lọ́kùnrin àbí lóbìnrin. Wa zawjatun ala zawjiha al-faqir, àbí kí ìyàwó kó ṣe sàárà yìí fún ọkọ rẹ̀ tó jẹ́ tálíkà, gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé ẹ̀ fún yín lẹ́ẹ̀kan, wa ghayrihim àtàwọn mí bẹ́ẹ̀ lọ. ẹ̀rí nínú àbákan náà àwọn sàárà yìí, àwọn ẹ̀kọ́ yìí afẹ́ ni fún ẹni tó bá fẹ́ ṣe sàárà yìí kó nímọ̀ ń pa ẹ̀. Al-intiqa'u min malihi al-mal al-halal, owó tí ó bá fi ṣe sàárà àbí ohun tí ó bá fi ṣe sàárà kó jẹ́ nù nǹkan ẹ̀tọ́ ẹ̀ ní, kó jẹ́ kó má jẹ́ pé ẹ̀rú ló fi kó o jọ, kó sì má jábò sí, kó jẹ́ ohun tó má ẹ̀rí, kó sì wá jẹ́ ohun tó bá fún yàn yìí, kó jẹ́ ohun tí ó dáa tóun gangan ó máa nífẹ̀ẹ́ sí, ń pé kí nínú ọ̀dọ̀ ara ẹ̀ tí ó máa wò ó náà. A kì í fi ohun tá a ti kọ́ lẹ̀ nínú nǹkan tá a fẹ́ fi ṣe sàárà nígbà ní ìgbà tí ò wúlò fún mi mọ́ bẹ́ẹ̀ fi ṣe sàárà, ohun tí wọ́n náà ti ń wúlò fún ẹ tí ó sì ń tó nífẹ̀ẹ́ sí, òun la máa mú la máa fi ń ṣe sàárà tá a máa fi ń wojú rí Ọlọ́run. Nítorí pé Ọlọ́run jọ pè ní àtẹ̀yìn sákìyèsí níbẹ̀ yẹn nínú Suratu Imran aya 92. Ọlọ́run sọ fún wa pé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. Ọlọ́run ní ẹ̀ lè rí oore gbà lọ́dọ̀ èmi Ọlọ́run ní oore tó pọ̀ àyàfi ìgbà tẹ́ ẹ bá nánú tẹ́yìn gan fẹ́. ẹ lọ ronú sáyà ní dáadáa, aya 92 nínú Al-Imran. ìyá ọmọ ìyá mi nínú Islam, kí a jọ ronú sọ̀rọ̀ Al-Qur'ani tá ń ka yìí o. Ọlọ́run bá wa sọ̀rọ̀ tó pọ̀ mẹ́. Sàárà tá a fẹ́ fi wójú rí Ọlọ́run ní ohun tá a fi ṣe sàárà kó jẹ́ ohun tá a wà gan nífẹ̀ẹ́ sí, kó má jẹ́ ohun tá a fẹ́ ń lò mọ́ tí ò wúlò fún wa mọ́, tá a ti pati láàṣẹ pé ya ẹ̀kọ́ wọ́ta ẹlẹ́pin fáwọn aláìní, ẹlẹ́pin fáwọn ihun tó ń bùkátà tí wọn náà tó wọn bá ń rí tí wọn máa dùn, téèyàn bá bùn wọn inú ò dùn sí, òun ní Kùránì ní ká fi ṣe sàárà. Nígbà tó bá yẹ pé ọba ń wá àdìpè lẹ́nu oore tọ́lọ́run ṣe fún ẹ, ihun tó mọ̀ pé tí wọn bá bùn inú ò dùn, òun ní kí wọn náà bùn yàn, bọ́lọ́run ṣe kọ́ wa nìyẹn. Àtèmi àti yín Ọlọ́run jẹ́ wúlò fún wa. Bákan náà nínú àwọn ẹ̀kọ́ náà al-israru bi ikhrajiha, gbogbo sàárà téèyàn bá fẹ́ ṣe láti fi wá ojú rí Ọlọ́run kéèyàn ṣe nípamọ́. Nígbà tó bá fẹ́ fún ẹni tó fẹ́ fún, má jẹ́ kéèyàn púpọ̀ rí i, torí wípé likawnihi aqrabu lil ikhlas, nítorí wípé tó o bá ṣe é bẹ́ẹ̀, tó o bá ṣe nípamọ́, tó mọ tó lọ láàrin ìwọ pẹ̀lú ẹni tó ṣe sàárà ní fún níkọ̀rọ̀, yóò sun ẹ má ìmùsùnmọ́ Ọlọ́run pẹ̀lú àníyàn rẹ pé o fi ń wojú rí Ọlọ́run. Wà ab'adu lil riya'i wà sum'a, yóò sì gbé ẹ jìnnà sí kíni o, yóò gbé ẹ jìnnà sí mo kárí mi àti mọ́tòmọ́tò àti pé kí wọ́n máa polongo ẹ káàkiri. ẹ̀rí bẹ́ẹ̀ kan náà nínú àwọn tá a tó fi ń ṣe sàárà, àwọn ẹ̀kọ́ tá a fẹ́ fún dẹ́ mustahaba fún ẹni tó fẹ́ ṣe sàárà tó fẹ́ fi wójú rí Ọlọ́run. As-sadaqatu bima tayassara walau kana qalila. Ihun téèyàn bá fẹ́ fi ṣe sàárà yìí, kí èèyàn máa fi ṣe sàárà kódà pẹ̀lú kó jẹ́ ohun téèyàn ní lọ́wọ́ tó rọ̀ èèyàn lọ́rùn téèyàn lè fi ṣe sàárà. Wọn ní ká fipá fi ṣe sàárà yìí, wọn sì ní ká fi ohun tá à ní lọ́wọ́ ká fi ṣe sàárà. Ihun tó ní tọ́rọ̀ ẹ lọ́rọ̀ òun ni kó mú kó fi ṣe sàárà yìí. Walau kana qalila, ìbá kéré kọ́mọ ní bíntín. Lórí ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó ní ittaqun nara walau bishiqqin minat tamra. Ànábì ní ẹ páyà iná Ọlọ́run ọba, kódà ìbá jẹ́ èèlà èso làbídùn,
ẹ fi ṣe sàárà kẹ́ fi wá dáàbòbò kẹ́ fi wá sọ̀rí níbi ìyà náà Ọlọ́run. Ìdí nìyẹn tí jásù pé tá bá fẹ́ fi ṣe sàárà yìí kó jẹ́ ohun tá a ṣe kí ni o tá a ní ní ọwọ́ tá a sì ní kápá lórí ẹ̀. Náà níwọ̀n bẹ́ẹ̀ tá a sọ fúnra wa yìí ẹ já lọ síbi abala wípé àǹfààní wo ni sàárà tá a fi ń wojú rẹ Ọlọ́run tá à ń pè ní sọ́dákọ́tù tatawwu' tí máa ń mú wá fẹ́ni tí ń ṣe àti tí máa ń mú wá fún àwùjọ tá à ń ṣe sàárà yìí nínú ẹ̀. Àǹfààní tí sọ́dákọ́tù tatawwu' máa ń mú wá fẹ́ni tí ń ṣe tathiru linnafsi, a máa fọ ẹ̀mí mọ́ kúrò níbi kíni kó níbi dọ̀tí ahun. Ẹ̀rí ahun àìmánifẹ́ fún yàn kéèyàn àdánìkan jẹ kẹ́nìkan má jẹ tó mi, èmi nìkan náà ni mo ṣe ogún mi, èmi nìkan náà ní jẹ ẹnìkan ò bá mi ṣe. Èyí sàdákọ́tù tatawwu' yàn máa fọ ẹ̀mí yàn kọ́ mọ́ kó mẹ́ torí gbogbo tó ọba ní ọ máa fẹ́ káwọn ọmọlàkejì kọ́ mọ́ jàǹfààní nú ẹ̀. Al-iqtida'u bi sayyidina Muhammad sallallahu alayhi wa sallam. Sọ́dákọ́tù tatawwu' yìí a máa mú ní kọ́ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ń jẹ́ aṣáájú gbogbo ayé àti aṣáájú àwa mùmìnì. Àǹfààní tí máa ń mú wá báni tí ń ṣe ni wípé ọ máa bẹnu ẹni tí wọn náà ń kọ́ṣe ànábì wa Muhammad níbi wípé ká ta ọrẹ fún ẹni tí ò ní lẹ́gbẹ̀ẹ́ ẹni ká káàánú ẹni tí ń bùkátà gẹ́gẹ́ bá ànábì wa Muhammad ṣe ń ṣe. Àǹfààní tí tó máa ń mú bẹ́ni tí ń ṣe bákan náà yakhlufu lahu Allahu ta'ala ma anfaqahu. Ohun tí ó fi tara ẹni Ọlọ́run ọba ó tún dá a padà fún ní àdìpèlé àìmọye. Wa tasmu nafsu sahibiha. Ẹ̀rí ẹni tí wọ́n ń yan sàárà tí fi ń wojú rí Ọlọ́run yìí Ọlọ́run ọba máa ṣe lẹ́ni àgbéga, yóò máa ṣe lẹ́ni àgbéga ni kò ní jẹ́ ní ìrẹ̀lẹ̀ láyé gbogbo tí bá ń dáwọ́lé báyìí yóò máa ráṣeyọrí. Allahu akbar. Bákan náà àǹfààní tí sàárà yìí máa mú bẹ́ni tí ń ṣe tathiru limali mina laghti libay'i. Pé ẹni tí ń bá ń ṣe sàárà yìí bá jẹ́ olùṣòwò àlùbá ò ní wọnú owó rẹ̀ kò sì ní wọnú òwò ẹ̀. Hasara àdánù kò ní wọnú iṣẹ́ ẹ̀, yóò máa fọ owó ẹ̀ mọ́ nígbà gbogbo ni. Nínú àǹfààní títún máa ń mú bá tí sàárà tá a fi ń wojú rẹ Ọlọ́run máa mú bẹ́ni tí ń ṣe bákan náà tahsilu alhasanat wa tafkir sayyi'at. Sàárà yìí a máa jẹ́ kí oore máa pọ̀ lọ́dọ̀ Ọlọ́run fún ẹni tí ń ṣe ládàá rẹ̀ dáadáa ẹ̀ ṣíṣe yóò máa pọ̀ lọ́dọ̀ Ọlọ́run lọ. Bákan náà ni ó sì tún máa pa àwọn àyídá rẹ̀ tí bá ń ṣe yóò máa parẹ́. Ẹ̀rí nínú àǹfààní títún máa ń mú bá ẹni tí ń ṣe intifa'ul muslimuna bi sadaqatihi al-jariyah ba'da al-maut. Àǹfààní tí máa ń mú bá ẹni tí ń ṣe bákan náà ni wípé ihun tí ọba wá fi owó ẹ̀ tó ní fi ṣe kalẹ̀ fáwọn mùsùlùmí àbáwọn ènìyàn tí ń bẹ lágbègbè rẹ̀ tó fi ń jàǹfààní yóò máa gbaládẹ nígbà tí ò bá tún sí mọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ wípé bí ọmọ ènìyàn bá jáde láyé gbogbo ohun tó ní ó kúrò ní òní nípìn kan pẹ̀lú ẹ̀ máa fi nǹkan mẹ́ta. Sàárà sadaqatu jariyah ohun tó sàárà tó ṣe kalẹ̀ tí ládẹ̀ tí wọ́n máa ṣàn lọ́ọ́ bá a lọ gbére. Aw ilmun yuntafa'u bihi àbí ìmọ̀ tó fi mọ àwọn èèyàn táwọn èèyàn ń jàǹfààní ìmọ̀ ní ládẹ̀ ó máa bá a lọ gbére. Aw waladun salihu yad'u lahu àbí ọmọ tó bí tọ́tọ́ tọmọ náà sì gbọ́sìn yé tọmọ náà wá ń ṣẹ̀sìn lẹ́yìn tí ń ṣàdúrà fún àdúrà ọmọ náà ó máa bá ẹ̀rí. Bákan náà as-sadaqatu at-tatawwu' sábàbù fi ziyadati al-mali wa nama'ihi. Ìmáa ṣe sàárà yìí sàárà tá a fi ń wojú rí Ọlọ́run a máa ṣokùnfà kí ọlá èèyàn àtowó èèyàn kó máa lékún ni kì í dín ọlá kù fún yàn láyé. Ẹ̀rí gbogbo tá a kà yìí nìsín ní jẹ́ àǹfààní tí sàárà yìí máa ń mú bá ẹni tí ń ṣe. Ọlọ́run kó ka ẹ̀mí àti ikú ẹni tí ó máa ṣe sàárà yìí ká lè bá rí àlékún oore. Àǹfààní tí máa wá mú bá àwùjọ tí à ń ṣe sàárà yìí nínú ẹ̀ àkọ́kọ́ ni wípé tatmimu risalati zakati bin nisbati lil mujtama. Sadaqatu tatawwu' ń jẹ́ àfikún fún zakati tí Ọlọ́run bá ṣe lọ́ranyàn fún wa
fún àwùjọ kí zakati tí Ọlọ́run ṣe lọ́ranyàn fún wa ni ẹ rí wípé ó láwọn èèyàn tí wọ́n ní ká yàn fún wá ní sàdákàtù tàtọ́wì ní sí gbogbo èèyàn lálẹ́ wá yàn fún ìwà ń jẹ́ ìpè sàdákàtù zakati yẹn ní ń pè fún àwùjọ tí ó fi já sí pé gbogbo àwùjọ ó fi máa ráǹfààní lọ. èkejì ni wípé ìjádù takaful wa ta'awun wal istiqrar wal mahabbati fil mujtama il muslim. ẹ̀rí èkejì ni wípé ìmọ̀ ń jẹ́ kí ìrànlọ́wọ́ àti àjọṣepọ̀ àtìfẹ́ àti fọkànbalẹ̀ kó máa bẹ nínú àwùjọ àwa mùsùlùmí tá máa dúró tira wa tá máa nírànlọ́wọ́ pẹ̀lú ara wa. èyí ní báṣókí ní àwọn àǹfààní tí à ń rí nínú sàdákọ́tù tàtọ́wọ́ìn tí a mú àlàyé ẹ̀ wá sí tìbú ara wa ní òní fún ẹ̀yin ọmọ ìyá wa mùsùlùmí nípa ọlá tí ń bẹ fún àti ẹ̀kọ́ tá a ti yàn àtàwọn àǹfààní tá a rí inú ẹ̀ àti ìdájọ́ ẹ̀ nínú ẹ̀sìn Islam. gbogbo ohun tá a ṣe àkàwé ẹ̀ fúnra wa yìí Ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní kọ́lọ́run jẹ́ ó ṣe mí náà láǹfààní. gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ ń gbìyànjú tẹ múnú ọlá yín tẹ fi ṣètò Ọlọ́run ẹ múra sí o ẹ nípàdánù wájú Ọlọ́run o òwò tẹ́ ń ṣe kò kì í ṣe òwò àdánù o Ọlọ́run ọba àdé ọlá yín kún. lẹ́ẹ̀kan sí atọrọ fún iléeṣẹ́ Sunna TV àti àwọn fáwọn ọmọ ìyá wa tí wọ́n gbé kalẹ̀ Alhaji Abdulrazak àti Alhaji Musa àti Alhaji Yakub àti gbogbo àwọn ọmọ ìyá yín àwọn bàbá yín tọ́já sí wípé gbogbo yín ẹ̀ ń tún ẹ̀yin bàbá yìí ṣe. Ọlọ́run dákun má jẹ́ máa padà sí ibú láéláé. gbogbo ẹ̀yin tẹ́ wá gbé iléeṣẹ́ náà dání lọ́kùnrin àti lóbìnrin yín Ọlọ́run má padà lẹ́yìn yín. gbogbo àwa àfáàtà wa ń jíṣẹ́ Ọlọ́run bí Ọlọ́run kún wa pẹ̀lú wa Ọlọ́run má padà lẹ́yìn tiwa náà. orílẹ̀ Benin Ọlọ́run jẹ́ anídàgbàsókè jù báyìí lọ. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم تسليما. أستغفر الله لي ولكم والسلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله